lẹ́yìn tí Tinubu àti ìjọba Brazil kọwọ́ bọ ìwé àdéhùn. Èyí ni ohun tó ṣẹlẹ̀. Ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu ti balẹ̀ sílùú Brasília tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè Brazil níbi tó ti ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Luiz Inácio Lula da Silva. Níbi ìpàdé náà ni wọ́n ti buwọ́lu àwọn àdéhùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́nà àti mú ìbáṣepọ̀ tó dánmọ́rán wáyé láàrin ìjọba orílẹ̀-èdè méjèèjì. Tí ìlú ti fọ́n ní àwọn ológun àtàwọn èèyàn pàtàkì lórílẹ̀-èdè Brazil fi lọ pàdé Tinubu ní pápákọ̀ òfurufú ìlú Brasília. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà fi léde lójú òpó X rẹ̀ ló ti kéde àwọn àdéhùn náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, lára àwọn àdéhùn náà ló ní nǹkan láti ṣe pẹ̀lú okòòwò, ìbáṣepọ̀ láàrin orílẹ̀-èdè méjèèjì, ìmọ̀ sáyẹ́ǹsì, ìrìn-àjò ọkọ̀ òfurufú àti ètò ìṣúná. Ọ́fíìsì ààrẹ Palácio do Planalto tó wà ní Brasília ni wọ́n ti buwọ́lu àwọn àdéhùn ọ̀hún níbi tí Tinubu ti kéde ìpadàbọ̀ iléeṣẹ́ Petrobras tó jẹ́ iléeṣẹ́ epo ilẹ̀ Brazil sí Nàìjíríà. Tinubu sọ pé ìpadàbọ̀ iléeṣẹ́ náà sí Nàìjíríà lẹ́yìn ọdún 5 tó fòpin sí àjọṣepọ̀ rẹ̀ pẹ̀lú ìjọba ni yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé Nàìjíríà. Àtẹ̀jáde Ọ̀nànúgà ni Tinubu sọ pé àwa ni a ní gáàsì tó pọ̀ jù. Mi ò rí ìdí tí Petrobras kò ṣe ní fẹ́ darapọ̀ mọ́ wa láti dòwò pọ̀. Inú mi dùn pé ààrẹ Lula ti ṣèlérí pé èyí yóò ṣeé ṣe láìpẹ́ ọjọ́. Ààrẹ Tinubu gbóríyìn fún ojúgbà rẹ̀ Luiz Inácio Lula da Silva fún akitiyan rẹ̀ láti mú ìsọjí padà bá ìbáṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì. Ó tẹ̀síwájú pé ọrọ̀ tí Nàìjíríà ní jẹ́ èyí tí a kò tíì fi ọwọ́ kàn rárá, ó sì jẹ́ èyí tí àwọn èèyàn Brazil lè jẹ àǹfààní rẹ̀. Tinubu sọ pé òun àti ààrẹ Brazil ti jíròrò papọ̀, wọ́n sì ti rí i pé orílẹ̀-èdè méjèèjì ti gba àwọn nǹkan tó ti wáyé sẹ́yìn láàyè láti dá ìbáṣepọ̀ wọn rú, àmọ́ òpin ti dé bá ìpínyà náà báyìí o. Ó fi kún pé Nàìjíríà ti ṣetán fún ìbáṣepọ̀ tí yóò mú ìrẹ́pọ̀ wáyé láàrin Brazil àti Nàìjíríà nípa pàṣípààrọ̀ ìmọ̀ ẹ̀rọ, oúnjẹ, ìmọ̀ sáyẹ́ǹsì àtàwọn ìmọ̀ míì. Yàtọ̀ sí ìmọ̀ ẹ̀rọ, ààrẹ Tinubu tún pè fún pínpín ìmọ̀ nípa oògùn ìlera láàrin orílẹ̀-èdè méjèèjì. Tinubu ní lóòótọ́ ni Brazil ní ìmọ̀ ẹ̀rọ tó pọ̀jù tí Áfíríkà lò, àmọ́ ó gbọ́dọ̀ ṣetán láti pín ìmọ̀ náà pẹ̀lú ilẹ̀ adúláwọ̀. Nígbà tó ń sọ̀rọ̀, ààrẹ Brazil sọ pé àsìkò ti tó fún ìbáṣepọ̀ ọ̀tun láàrin Nàìjíríà àti Brazil. Lẹ́yìn náà ló kéde pé ìrìn-àjò òfurufú tààrà láàrin orílẹ̀-èdè méjèèjì yóò bẹ̀rẹ̀ láìpẹ́, èyí tí iléeṣẹ́ Air Peace yóò máa ṣe. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.